Ẹ̀yin èèyàn lẹ káàbọ̀ sí Bashola Gist TV. Gist ni wọ́n ní àǹtí wa fashion. Wọ́n ní wọ́n wá sí pálásì kábíyèsí o. Wọ́n ní wọ́n láwọn fẹ́ rí kábíyèsí. Wọ́n nígbà tí wọ́n dé pálásì kábíyèsí, wọ́n ní Queen Naomi wà pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kábíyèsí àti Queen Naomi jókòó, wọ́n sọ̀rọ̀. Wọ́n ní bó ṣe dé nìyí. Wọ́n ní ó ti make appointment tẹ́lẹ̀ pẹ̀lú kábíyèsí, so wọ́n jẹ́ kó wọlé. Wọ́n ní bó dẹ̀ ṣe wọlé ló ní pé òun fẹ́ rí kábíyèsí. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní òkè kó máa rí àwọn. Wọ́n ní àǹtí wa bá ní ilé kún jù wípé òun àti wọn nìkan ni. Wọ́n ní kábíyèsí ní ó mì pé ò fẹ́ rí àwọn nìyẹn o, because tó bá fẹ́ rí àwọn wà níbí ní ìsìn kó sọ nǹkan tó bá fẹ́ sọ. Wọ́n ní ló dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ojú sílẹ̀. Wọ́n ní ló dẹ̀ ní kí wọ́n sọ fún Queen Naomi kan excuse àwọn. Wọ́n ní bí Queen Naomi ṣe gbójú tí wọ́n wò, wọ́n ló bá gbé ojú ẹ̀ sílẹ̀ padà. Wọ́n ní kábíyèsí wa ní àwọn ò lè sọ fún Queen Naomi kó excuse àwọn o, nítorí pé ìyàwó àwọn ni Queen Naomi. Àwọn ò dẹ̀ lè fi anything pamọ́ fún Queen Naomi, so kó sọ nǹkan tó bá fẹ́ sọ. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí dá eré sílẹ̀ nìyẹn. Pé ṣé wọ́n ń ṣe ìyàwó kábíyèsí mọ́ ni? Pé kí ló dé tó yẹ pé kábíyèsí ò ní time fún òun? Pé kí ló dé tó yẹ pé every time ni kábíyèsí ni wọn kì í wá sọ́dọ̀ òun? Ló ṣàbẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ yẹn. Wọ́n ní kábíyèsí bá sọ fún un wípé nǹkan tó ń wá yẹn kò lè rí o. Wípé nítorí pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátápátá tí ó wá bá wọn sọ, òun ni kó sọ. Wọ́n ní ló bá ní ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ club tó ń lọ. Kábíyèsí ní kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, wọ́n ní ṣe ni wọ́n lọ club náà lọ yó. Wọ́n ní ṣe náà lọ club náà lọ yó. Wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ojú tì ní fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa gba club lọ. Wọ́n ní wọ́n yó. Wọ́n ní in fact gan. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́, wọ́n ní láti hide ọ̀rọ̀ yẹn so that àwọn èèyàn ò ní rí ọ̀rọ̀ club yìí. Ẹ mọ̀ pé Nàìjíríà ó lè jẹ́ newspaper kan ló ya fọ́tò ẹ̀ ní club tó send ẹ̀ sí kábíyèsí tí kábíyèsí rí. Wọ́n ní wọ́n paná ọ̀rọ̀ yìí kó tó bọ́ sí orí social media. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Mi ì mọ̀ bí àǹtí wa ṣe gbé àwọn ọmọ sílẹ̀, àwọn ọmọ tí ò tí pé wọ́n yẹ tó máa gba club lọ. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Bashola Gist TV. Bashola Gist TV àtúndé. Bashola Gist TV àtúndé bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Bashola Gist TV. Bashola dé o, àtúndé. Àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Bashola àtúndé o, àtúndé. Bashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. Ẹ kàn sí wa ní Bashola Gist TV tẹ́ bá ní ìpolówó ọjà lọ́lọ́kọ̀ òjọ̀kan, a máa bá yín polówó ẹ̀. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ wa lọ́wọ́. Bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí ní nǹkan tí àǹtí wa bá fẹ́ sọ
kó sọ lójú Queen Naomi wípé nítorí ìyàwó àwọn ni Queen Naomi. Ẹ̀yin èèyàn lé ó lágbára o, ẹ̀rí tí mò ń rẹ́rìn. Báwo ni ìwà ṣe dé tí o máa sọ fún Queen Naomi kan excuse ẹ̀? Ṣé kìí ṣe ibẹ̀ ló ti bá Queen Naomi ni tí Queen Naomi àwa kúrò lọ́dọ̀ ẹ̀? Ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó o. Queen Naomi bọ́n ṣe wà yẹn, kò sí nǹkan tí kábíyèsí ò kí ń sọ fún wọn. Kò sí nǹkan tí kábíyèsí ò kí ń sọ fún wọn nítorí wípé kábíyèsí trust wọn. Kábíyèsí trust wọn, wọ́n dẹ̀ mọ̀ pé aya rere ni wọ́n. So kò dẹ̀ sí ìgbésẹ̀ táwọn náà gbé tó jẹ́ pé ó burú jáì. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa church ò ní pé ó ti rò pé bí ìgbà kan tó jẹ́ pé kábíyèsí á máa complain wípé igbó ò ṣe báyìí, igbó ò ṣe báyìí. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ kí ń dá sí wọn mọ́ wípé nǹkan tó bá wù wọ́n kan ṣe. Wípé ibi tó bá wù wọ́n nìkan lọ. Wọ́n láwọn èèyàn ni wọ́n kì í lọ. Àmọ́ ni wọ́n kì í lọ síbi kankan. Bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé tó ní àǹtí wa tí wọ́n ní wọ́n gba club lọ o. Bóyá yẹn ni wọ́n fẹ́ sọ fún kábíyèsí. Ṣùgbọ́n kan tó dé palace, gbogbo ọ̀rọ̀ yẹn ó ti ṣí sílẹ̀ nínú palace. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa fashion ṣe. Wọ́n ní ìgbà tó yá tí kábíyèsí àti Queen Naomi tí wọ́n fira wọn sílẹ̀ lọ́jọ́ tó wà. Wọ́n ní fún rẹ̀ ló gbé báàgì ẹ̀ ló walk away. Wọ́n ní ṣùgbọ́n kò sọ̀rọ̀ yẹn fún kábíyèsí nítorí ó bá Queen Naomi níbẹ̀. Wọ́n ní ó wá ń rojọ́ lọ pé ṣé òun kì í ṣe ìyàwó kábíyèsí mọ́ ni àbí kí ló dé tó yẹ pé gbogbo nǹkan tí òun bá fẹ́ sọ Queen Naomi gbọ́dọ̀ wà ńbẹ̀ kó òun tó sọ. Wọ́n ní bó ṣe pòṣé nìyẹn tó walk away. Ẹ̀yin èèyàn lé allegedly gbogbo nǹkan tí mò ń sọ fún yín, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé ayọ̀ rẹ̀ sí ìdùnnú ayọ̀ ló máa jẹ́ ti yín àti àlàáfíà. Please share this video, like and subscribe. God bless you. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God bless you all. Mashola Gist TV. Love you all.